Adégòkè Samson àwọn ní ikú rádaràda ní irú eléyìí o. À ń sọ ti Ìbàdàn wọ́n tún ti tẹ èèyàn pa nílùú Àbújá àti Anambra ọ̀gá o. Ẹgbẹ́ Doyin Kẹ́hìndé àwọn ní kí Ọlọ́run ọba Elédùmarè bá wa dáwọ́ yẹn dúró lórílẹ̀‐èdè yìí o, ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa o. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Ìtẹnipa míì tún wáyé ní ìlú Àbújá ní ọjọ́ Sátọ̀dé. Báwo ni ìṣẹ̀lẹ̀ ìtẹnipa èyí tó wáyé ní ìlú Àbújá, kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló fa ìtẹnipa tó fi di wípé àwọn èèyàn tún pàdánù ẹ̀mí wọn? Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, ohun tá a rí tí a sì ṣèwádìí lé lórí tí a ní ẹ̀rí fún, òun náà ni mo fẹ́ mú wá fún yín tí mo sì fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gẹ́gẹ́ bí ó sì tẹ̀ wá lọ́wọ́. Ó bà nínú jẹ́, ó sì ní kàyéfì, ó sì yanilẹ́nu torí pé èyí tó wáyé nílùú Ìbàdàn, ìtẹnipa tó wáyé nílùú Ìbàdàn, ó ní kò tí ì tán lẹ̀ tí òmíì tó fi ṣẹlẹ̀ nílùú Àbújá. Ó tójú sú ni o, ó lágbára o. Àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ó yẹ kí ìjọba ó bójú wo bẹ̀. Kí ni ń fà á? N tí ń fà á tí àwọn èèyàn fi ń pín oúnjẹ ọ̀fẹ́, táwọn èèyàn fi ń pín palliative, tó fi di wípé ẹni mẹ́wàá ní àníkọ́ wá, èèyàn 100 ni yóò yọjú. Àwọn nǹkan tí ń fà á òun ló yẹ kíjọba ó bójú wò tí wọ́n bá fẹ́ dẹ́kun ìtẹnipa tó ń wáyé káàkiri yìí, torí pé ó tàpérò. Bẹ́ẹ̀ ni ti ìlú Ìbàdàn ó wáyé ní ọjọ́ Wednesday ọjọ́ 18. Ìmíì tún wáyé ní ọjọ́ 21 oṣù kejìlá kan náà nínú ọdún kan náà. Ó tàpérò. Bó wá nílé èyí tó wáyé nílùú Àbújá yìí, báwo ló ṣe ṣẹlẹ̀? Ta ni ó pe ìpè yẹn? Ta ni àwọn wo ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò yẹn? Kí nìdí tí wọ́n fi ṣàgbékalẹ̀ ètò yẹn? Kí ló fa ìtẹnipa? Àwọn mélòó ni wọ́n bá ṣẹlẹ̀ náà lọ? Kí ni iléeṣẹ́ ọlọ́pàá sọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn? Mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́, kí n mú wá fún yín gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́, torí pé láti bí ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti wáyé, tí ìròyìn yẹn ti jáde, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí, ó ní wọ́n ti ń pè mí. Èmi dẹ̀ wà ní prógráàmù kan látàárọ̀, ẹ rí i pé sábà rí mi nínú irú aṣọ báyìí láti fi ṣètò lórí ètò. Ṣùgbọ́n bí mo ṣe ń ti prógráàmù yẹn dé, ìní mo ní ó yẹ kí n update ẹ̀yin èèyàn wa láti lè jẹ́ kẹ́ ẹ mọ bí ṣe ń lọ lórí ìpè tẹ́ ń pè àti mẹ́sẹ̀jì tí ẹ̀ ń sẹ́ẹ̀dì sí wa. Iná jẹ́ kí n fẹ́ mú ohun tá a mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yẹn ló jẹ́ n fẹ́ mú wá fún yín, tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Wọ́n ní ó kéré tán èèyàn 10 tí ọmọdé wà lára wọn ló ti jáde láyé nígbà tí àwọn míì farapa yánnayànna lẹ́yìn tí wọ́n tẹ ara wọn pa nílé ìjọsìn Holy Trinity Catholic Church tó wà ní agbègbè Maitama nílùú Àbújá. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò tí ọ̀gọ̀rọ̀ èrò yabo ilé ìjọsìn ọ̀hún láti ṣe alábàápín nínú oúnjẹ ọ̀fẹ́ tí wọ́n pín nílé ìjọsìn náà.
bákan náà ni ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ láti ìpínlẹ̀ Anambra sọ pé wọ́n tún ti tẹ àwọn èèyàn kan pa lágbègbè Òkèjà. A gbọ́ pé òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta ní ìṣẹ̀lẹ̀ ti ìlú Àbújá náà wáyé níbì kan tí wọ́n ti ń pín ìrẹsì fún àwọn ènìyàn. Ìṣẹ̀lẹ̀ méjèèjì yìí ló ń wáyé lẹ́yìn ọjọ́ mẹ́ta tí wọ́n tẹ ọmọ márùndínlógójì pa nílùú Ìbàdàn níbi tí àpéjọ kan tí olórí Ọọ̀ni àtijọ́ ìyẹn olórí Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì ti fẹ́ ṣètò oúnjẹ àti ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọdé. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, nǹkan bíi aago 6:30 àárọ̀ ọjọ́ àbámẹ́ta ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2024 ní ìṣẹ̀lẹ̀ ti Àbújá wáyé, èyí tó mú ẹ̀mí èèyàn 10 lọ. 4 nínú àwọn tó farapa ti kúrò nílé ìwòsàn lẹ́yìn tí wọ́n gba ìtọ́jú tán, nígbà tí àwọn tó kù sì wà ní ilé ìwòsàn tí wọ́n gba ìtọ́jú. Iléeṣẹ́ ọlọ́pàá FCT ló ti fi ìdí ìròyìn náà múlẹ̀, tí wọ́n sì bá àwọn mọ̀lẹ́bí àwọn tó fara pa àtàwọn tó jáde láyé kẹ́dùn. Iléeṣẹ́ ọlọ́pàá sọ nínú àtẹ̀jáde kan pé òun ti pàṣẹ fún gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́, ilé ìjọsìn tàbí àjọ tó bá fẹ́ ṣètò tí ọ̀pọ̀ èrò yóò yọjú sí kọ́kọ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí kí wọ́n tó ṣerú ètò bẹ́ẹ̀. Ó ní èyí yóò ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti dẹ́kun irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, pàápàá lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tá a wà yìí. Ààrẹ Tinubu náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Ààrẹ Bọ́lá Tinubu ti wọ́gi lé gbogbo àwọn ètò àti òde tó yẹ kó yọjú sí nílùú Èkó lẹ́yìn ìròyìn ìṣẹ̀lẹ̀ láabi náà. Agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan. Gẹ́gẹ́ bí agbẹnusọ ààrẹ Ọ̀nànúgà ṣe sọ, ó ní ààrẹ ní inú òun bàjẹ́ pé irúfẹ́ nǹkan báyìí wáyé lásìkò ọdún tó yẹ kí àwọn aráàlú máa ṣàjọyọ̀. Lẹ́yìn náà ló bá àwọn tó fara gbá nínú ìṣẹ̀lẹ̀ náà kẹ́dùn wípé Ọba Èdùmàrè yóò mú wọn lọ́kàn le. Ìyẹn gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ tá a rí lórí ìṣẹ̀lẹ̀ yẹn ó nìyẹn. Oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti wá ń fi ìwòye àti èrò tiwọn hàn lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Gẹ́gẹ́ bí màmá Níkẹ́ Ọlápàdé ṣe sọ, wọ́n ní ó mà ṣe o, it is a terrible situation. Màmá Èso Ẹ̀mí Olúwakẹ́mi àwọn ní this is very sad and painful. Ọdẹ́yìnká Koyum Akorede àwọn ní subhanallah, poverty don plenty for this country, ẹ̀yin nù ọlọ́nà. Victoria Ọláìtàn Ọláolúwa àwọn ní àpẹẹrẹ pé ìyẹn ti wọ ìlú ní àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí, kíjọba ronú sí i. Màmá Alábẹ́tútù Olúwakẹ́mi àwọn ní I've said it, there is hunger in the land, may the Lord heal our land again. Sunday David Adekunle àwọn ní hope these people are not using it for something. Why all this in the names of giveaway? Why don't we think of otherwise? Why don't we think of ourselves? Cecilia Abimbola Arowolo àwọn ní Abuja again, Ibadan and Anambra too. Ó lágbára o. Olúyẹmí Kọ́láwọlé àwọn ní ó ti dáa, no problem tó bá jẹ́ pé gbogbo wa la wà òkè, kò sí ẹni tẹ́ máa rí níbẹ̀, ṣùgbọ́n ebi ló ń pa gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
Ọlọ́run ni olùdájọ́ òdodo gẹ́gẹ́ bí èrò Olúwakẹ́mi Kọ́láwọlé nìyẹn. Adégòkè Samson àwọn ní ikú rọ̀dàràdà ní irú eléyìí o, à ń sọ ti Ìbàdàn wọ́n tún ti tẹ èèyàn pa nílùú Àbújá àti Anambra ọ̀gá o. Ẹgbẹ́ Doyin Kẹ́hìndé àwọn ní kí Ọlọ́run ọba Elédùmarè bá wa dáwọ́ yẹn dúró lórílẹ̀‐èdè yìí o, ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa o. Gídádò Sàrùmí àwọn ní ìwọ Ọlọ́run irú kí wá lè yí báyìí torí Ọlọ́run dákun má fi ìyàn bá wa jà, ṣàánú fún wa o. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ń fi ìwòye àti èrò tí wọ́n hàn lórí ìṣẹ̀lẹ̀ yẹn. kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́ kó bá ní dáwọ́ bí dúró, kó má jẹ́ kí irú eléyìí kó tún ṣẹlẹ̀ láwùjọ wa mọ́. Ó lágbára ṣùgbọ́n àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ìkìlọ̀ ni ó yẹ kó jẹ́ fáwọn tí wọ́n sì jọba lé wa lórí, kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ronú sí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí. Ẹnìkan sọ nínú mẹ́sẹ̀jì yẹn wípé tí kì ó bá jẹ́ pé ìyẹn wà nílùú lóòótọ́ àti lódodo, ẹnìkan ò ní máa pe àpèjẹ ọ̀fẹ́ kí àwọn èèyàn máa rọ́rí lọ bẹ̀. Tẹ́mi bá ní tí mo fẹ́ jẹ nílé, tẹ́yìn náà ní tẹ́ fẹ́ jẹ, tó kálukú ní tó fẹ́ jẹ nílé, tí owó tó kálukú ń rí tó tó ná tó tó lò tó tó jẹ tó tó mu tó tún ṣẹ́kù, ẹnìkan ò ní máa sáré lọ sí ibi àpèjẹ tí ò nídìí débi pé wọ́n máa tẹra wọn pa. Tó yẹ kí ìjọba bá ní fojú wò nìyẹn. Gbogbo àwọn nǹkan tó bá ń fa ìyàn, tó ń fa òṣì, tó ń fa ìṣẹ́ lórílẹ̀‐èdè ní kíjọba ó jọ̀ọ́ kí wọ́n bá ní mójútó. Kì í ṣe páwọn èèyàn ò ṣiṣẹ́, kì í ṣe páwọn èèyàn ò ṣiṣẹ́ láti lówó lọ́wọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí dàbí ẹ tí ń ṣiṣẹ́ ẹni tí ń jẹ̀jẹ̀ lérí. Kéèyàn máa ṣe wàhálà tó yẹ kó rí 5,000 tí wàá rí 2,000. Tó yẹ kéèyàn ó fi 2,000 rà, kéèyàn máa fi 10,000, 5,000 rà á, tó ti jẹ́ pé àti rí owó yẹn náà rọrùn. Tí ń fa èèyàn nìyẹn, tí ń fa ànító àti àìníṣẹ́kù nìyẹn. Wàhálà ti pọ̀ jù, wàhálà pọ̀ ju èrè lọ lórílẹ̀‐èdè yìí. kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́ kó bá ní dáwọ́ bí dúró, kó bá ní tọ́ àwọn aṣíwájú àwọn olórí wa lọ́kàn, kí wọ́n lè ṣe tó tọ́ àti tó yẹ, kí ebi ìyàn kó lè dínkù lórílẹ̀‐èdè yìí. A bá gbogbo àwọn ẹbí ará òbí tí wọ́n pàdánù ẹ̀mí èèyàn wọn nínú ìṣẹ̀lẹ̀ náà. kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní mú wọn lára dá, kó bá ní mú wọn lọ́kàn lé, kó bá ní tù wọ́n nínú, kó bá ní tù wọ́n lọ́kàn. Kúrò eléyìí kó má ṣẹlẹ̀ sí ìdílé ẹnìkọ̀ọ̀kan mọ́. Abẹ́ òní Ọlọ́run ó lágbára o. Ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ dẹ̀ bá ní tan notification bell